Hello, ẹ̀yin èèyàn mi dáradára, àwọn èèyàn tó gbádùn tó pàtàkì, àwọn tó ń gbọ́ gbogbo story tó ń gbọ́n láti mọ láti fi kọ́gbọ́n àti láti fi mọ òye. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń gbọ́ yẹn tí yóò ní di lágbára Kristi ọba ìyá mi. Mo gbé tuntun mi dé o, torí ẹ mọ̀ pé mi lè ṣe kí n má fún yín ní update. Update mi ìta tún rí ní íńtánẹ́ẹ̀tì. Tó ń jà rànyìn, ó tiẹ̀ tí ń go viral. Bóyá lẹ ti gbọ́, ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín díẹ̀ sí i. Wọ́n ní olórí Tóbi ní ààfin kábíyèsí. Ìyẹn ìtàn sọ fún wa pé ó bí ìbejì. Obìnrin tó bí ìbejì yẹn mà ní o. Kẹ máa wo ayé aláìnítẹ̀lọ́rùn, ayé àwọn aláìgbọràn. Kí ló tún fẹ́ k'Ọlọ́run ṣe fún tí Ọlọ́run ò ṣe fún ẹ? Can you imagine this rubbish? Owú jíjẹ, àló owú jíjẹ máa ń pààyàn. Ó ti fẹ́ pa gbogbo wọn tán ní àwọn onílára. Lórí Naomi kan náà yìí ni o. Pé Naomi o, àwọn ò fẹ́ kí Naomi ṣe gbá, àwọn ò fẹ́ kí Naomi ṣàwo. Naomi ti bí first born náà. Kò sí nǹkan tẹ lè ṣe sí i. Ó ti bí àrólé, kò sí nǹkan tẹ lè ṣe sí i. Kò dẹ̀ dí olúkálukú lọ́wọ́ pé kẹ́yìn náà má bí tiyín. Olúkálukú máa bí tiẹ̀ fún kábíyèsí. Ẹ̀yin tẹ mọ̀ pé ẹ fẹ́ ṣe oríire, ẹ dẹ̀ fẹ́ kí ẹ ní ìpín nínú àwọn ọmọ tó fẹ́ ṣe oríire fún kábíyèsí. Ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bá ọmọ ọlọ́mọ jà. Ẹ ń bá Naomi jà, ẹ ń bá ọmọ ẹ̀ Tádéníkáwò jà. Báwo lẹ̀yin ṣe fẹ́ gbàdúrà pé kí àwọn ọmọ tiyín náà kọ́ lè participate nínú oríire nílé kábíyèsí? Kí ló dé? Ṣé ẹ fẹ́ kí kábíyèsí lọ́mọ ni? Ẹ̀yin tẹ wá fẹ́ kábíyèsí, ṣé ẹ̀yin ò fẹ́ bímọ fún kábíyèsí káwọn ọmọ tiyín náà ṣe oríire? Àbórí burúkú tẹ̀ ń bá ká yìí, ṣé ó máa jẹ́ kí ẹ ṣe oríire nílé kábíyèsí? Ẹ kàn máa kú dànù pẹ̀lú owú jíjẹ. Owú jíjẹ ṣáá ni. Ẹ tún wo èyí tó tún bí ìbejì. Kí ló fẹ́ k'Ọlọ́run ṣe fún ẹ? Ìyẹn olórí Tóbi ló ń pè. Pẹ̀lú ayọ̀ ńlá t'Ọlọ́run fi fún ẹ, tó kẹ́ ẹ, tó bless ẹ gidi gan nílé kábíyèsí. Tí gbogbo èèyàn ń wá, tó ń fi irú ẹ̀ ń tọrọ pé k'Ọlọ́run kó jẹ́ káwọn náà rí tiwọn bí. Ìwọ tó bí ìbejì, ẹni tó bí kan o tún lò ti ní ìtẹ́lọ́rùn. Kí ló dé tó ti kọ́kọ́ wá fẹ́ kábíyèsí kó tó rí olórí Naomi? Kẹ́ mọ̀ pé ṣe lẹ fẹ́ para yín dànù. Ẹ máa sá eré ọmọ ọlọ́mọ tí ò rí tiyín rò. Ẹ kàn máa fẹsẹ̀ kàn, ẹ máa ṣubú dànù. Ẹni tí ò bá ti gbọ́ Ọlọ́run gbọ́, ó máa gba èyí tí ò tọ́ Ọlọ́run gbọ́. Èṣù kẹ̀dẹ̀ rèé, òun fún èèyàn ní nǹkan rẹ̀, àfi kó ba tèèyàn jẹ́. Bó ṣe ń ba tiyín jẹ́ láàfin kábíyèsí. Ó dẹ̀ ń ba tiyín jẹ́, ẹ̀yin ń sá kúbẹ́kúbẹ́ lọ bá a. Èṣù lágbára, èṣù dẹ̀ nígbàlà. Kò ní nǹkan kan tó lè fún èèyàn, àfi kó pààyàn lẹ́kún, kó dẹ̀ bá tèèyàn jẹ́. Ó tán àbókù. Wọ́n ní Tóbi, olórí Tóbi. Wọ́n níbi tó ti ń ṣòògùn ló bá lọ bẹ̀ o. Ó pe driver pé kán jọ lọ, wọ́n dé bẹ̀. Gbogbo òògùn tí driver tí babaláwo ṣe fún, ó pé kó gbé sáàfin, ó dé ààfin fẹ́ gbé sínú ààfin. Wọ́n dẹ̀ ní tó bá dé, má wẹ̀ o. Pé àìwẹ̀ ni òògùn ẹ̀, má wẹ̀ o kó tó ṣe o. So bó ṣe dé kó tó délé, ó ti gbàgbé instruction tí babaláwo fún. Ó dẹ̀ ti rẹ̀ ẹ́, ọjọ́ òun sáré wẹ̀. Ṣé rí àṣìṣe? Ó ní dandan àṣìṣe yẹn, ó máa bá wọn ni. Ó máa bá wọn. Kẹ́ máa wo èṣù olórí burúkú o. Ó dẹ̀ máa ń tàn wọ́n pa ni. Wọ́n ní ìwẹ̀ yẹn ló kọ́kọ́ lọ wẹ̀. Ó tọ́ màá tí ẹni ló wá níyì ẹ wá sọ pé ló bá sáré lọ jàbàbàbà, ó lọ pe driver nínú yàrá ẹ̀. Driver tètè má bọ̀. Ibi tá a lọ lẹ́ẹ̀kan, driver ní ẹ̀tàn ẹ̀. Ó ní wọ́n máa sáré bá mi, torí mo ti gbàgbé bí babaláwo ṣe sọ fún mi pé kí n lo kiní yẹn. Ó máa bá mi sáré lọ bẹ̀. Ó ní nǹkan tí mo gbà lọ́dọ̀ babaláwo. Tó bá dé bẹ̀ kó bá mi sọ pé olórí Tóbi tó wá ń sin ìpàjọ wà ní pé ó ní báwo ni kóun ṣe lo kiní yẹn.
báwọn ṣe tètè sáré lọ bí dírẹ́fà sáré tẹ ọkọ̀ létí. Ó di ilé babaláwo lẹ́lẹ̀ nígbà tó dọ́dọ̀ babaláwo. Kó tó dọ́dọ̀ babaláwo yìí wà níbi tí àṣé babaláwo ti fọ́ lójú. Nǹkan tó ń ṣe fún un tó ì tí ju 24 hours. Kò tíì tó 25 hours, 24 hours kí dírẹ́fà tó dé bẹ̀. Kí ná bá lọ́dọ̀ babaláwo? Ní immediately babaláwo ti fọ́jú. Wọ́n ní ó lóun ò ríran, gbogbo ẹ̀rọ ti kó síbẹ̀. Wọ́n ní babaláwo wá jókòó síbẹ̀ nílẹ̀ẹ́lẹ̀ tó lóun ò ríran, òun ò ríran. Níṣe lẹ̀rù ba dírẹ́fà. Dírẹ́fà ní, kí ló ṣe bàbá? Ló ń béèrè lọ́wọ́ àwọn èèyàn. Wọ́n ní òun náà ni o, àwọn ò rí o. Àwọn ò mọ nǹkan tó ṣe bàbá o. Àwọn ò mọ nǹkan tó ṣe bàbá o. Kí ló ṣe bàbá tí gbogbo ẹ̀rù ẹ̀? Wọ́n ní kẹ́ dẹ̀ máa wò ó pé bí bàbá yẹn ṣe jókòó nílẹ̀ẹ́lẹ̀ ló jókòó sí táwọn èèyàn ń rọ omi lé lórí. Ó lóun ò ríran. Wọ́n ní immediately pé tẹ bá rí kíni wọ́n á wo ibi ṣòkòtò bàbá. Wọ́n á ní kí wọ́n tún wo, wọ́n wá wo kíni bùrọ̀kọ́ọ̀sì bàbá. Ẹpọ̀n bàbá ti wú. Wọ́n náà rò pé bóyá iṣu tó bá ò fi yàmù náà rí lábẹ́ aṣọ bàbá. Àṣé ẹpọ̀n ẹ̀ ti tóbi. Bẹ́pọ̀n babaláwo ṣe ń wú, bẹ́ẹ̀ lójú babaláwo fọ́ dànù. Kẹ máa ríru Ọlọ́run yìí rí o, nǹkan tá a rí gbọ́ nínú íńtánẹ́ẹ̀tì. Wọ́n ní bẹ́pọ̀n babaláwo ṣe bẹ̀rẹ̀ sí ní wó tí awú tó bá ò fi yàmù. Bẹ́ẹ̀rù ṣe ba bọ̀bọ́ yìí nìyẹn, dírẹ́fà. Ó di bó ló yá mi pé ojú má rí ibi gbogbo ara lògùn ẹ̀. Ó di ilé lẹ́lẹ́lẹ́lẹ́. Kó tó délé, bọ̀bọ́ yìí, lady yìí, ó ti ń já wọ̀nrìnwọ̀n. Wọ́n ní bó ṣe rọra ń sọ̀rọ̀. Bó ṣe ń sọ̀rọ̀ ló dẹ̀ ń rẹ́rìn-ín fún rẹ̀. Ó rẹ́rìn-ín ká. A tún bẹ̀rẹ̀ sí ní kà. Ó wá bẹ̀rẹ̀ sí ní kà. Gbogbo nǹkan tí gbogbo wọn ò mọ̀ pé ó ṣe, wọ́n ló bẹ̀rẹ̀ sí ní kà gbogbo. Àti bóun ṣe lọ sílé babaláwo, àti bóun ṣe kékeré. Bí dírẹ́fà ṣe dé, dírẹ́fà tún lanú lẹ̀ pé kí tún ló ń ṣe léyìí. Lọ́rọ̀ kan ṣá, wọ́n ní ó ti yí lórí. Wọ́n ní olórí Tóbi ti yí lórí o, ẹ̀yin èèyàn wa. Kí ni ká ti sọ eléyìí? Bí dírẹ́fà ṣe bẹ̀rẹ̀ sí ní sọ. Ó sọ fún òun pé kóun tún lọ sọ́dọ̀ babaláwo tó wọ́n jọ lọ ni òun ló gbé lọ. Ó lóun ti gbàgbé bí babaláwo ṣe ní kóun lo kiní yẹn. Kóun dẹ̀ wá mọ pàtó òun dọ́dọ̀ ó ṣàkó àlàyé ó ṣe fún gbogbo àwọn ti pálásì. Èwo lòun tún wá bá ní pálásì tó tún di pé olórí Tóbi tún ti ń ṣe kọ̀ọ̀kan. Ṣé ká wá sọ pé ìyàwó kábíyèsí ya wèrè ni àbí kí ni a fẹ́ sọ eléyìí sí? Nǹkan tá a rí ní íńtánẹ́ẹ̀tì nìyẹn. Ǹjẹ́ kò yà yín lẹ́nu? Ǹjẹ́ ẹ rí Ọlọ́run bí? A ní ká yé ṣèkà, bí ṣèyàn ṣèkà ìkà á kà á jọkọ̀. Nǹkan tá a tún rí olórí Tóbi bèjì kẹ́ lè mọ̀ dáadáa. Wọ́n ní nǹkan tó ń ṣe ni pé orí ẹ̀ ti yí o. Ẹ̀yin èèyàn wa, ẹ bá lọ sí comment section. Tẹ bá wa nǹkan tẹ gbọ́ yìí ẹ bá comment lé lórí. Kẹ́ dẹ̀ jọ̀ọ́ kẹ́ bá mi share, kẹ́ dẹ̀ bá mi like, kẹ́ subscribe. Bẹ́ ṣe ń gbọ́ lágbára Kristi, etí tẹ fi ń gbọ́ àti etí tẹ fi ń gbọ́. Jésù ò ní jẹ́ kó di o. Ẹ fẹ́ máa fi gbọ́ èrò ayọ̀ lágbára Ọlọ́run. Ẹ ṣé bí ẹ ṣe ń tẹ́tí sí wa. Bye.